ààrẹ Tinubu ṣe ìfilọ́lẹ̀ ojú òpó reluwé tuntun ní ìpínlẹ̀ Èkó. Ààrẹ orílẹ̀-èdè yìí ọlọ́lá jùlọ Bọ́lá Ahmed Tinubu ló ṣe ìfilọ́lẹ̀ ojú òpó reluwé tuntun ní ìpínlẹ̀ Èkó. Lọ́jọ́bọ̀ ni ààrẹ Tinubu balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Èkó níbi tó ti ṣe gómìnà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún láti ṣe ìfilọ́lẹ̀ abala kìíní ojú òpó reluwé tó ń lọ lọ́wọ́ tó sì tún lọ́wọ́ nínú ẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀. Nínú ọ̀rọ̀ kọmíṣánná ètò ìròyìn ìpínlẹ̀ Èkó Gbẹ̀ngà Ọmọ́tọ̀sọ́, ó ní àkànṣe ojú òpó reluwé yóò wà fún àwọn èèyàn láti ìlú Àgbàdo sí Òyìngbò láàrin gbùngbùn ìpínlẹ̀ Èkó, àti pé ibùdó ìdúró já èrò 8 ní ojú òpó Red Line ló ní. Àwọn náà ní Àgbàdo ọjà, Ìjú, Agége, Ìkẹjà, Òṣòdì, Mùṣin, Yábà àti Òyìngbò. Bí ò bá sí ẹgbẹ́ Fuman kò sí ẹgbẹ́ MAN. Ààrẹ ẹgbẹ́ tó ń rí sí títà àti ìpolongo àwọn òǹkọrin lórílẹ̀‐èdè yìí Music Advertisement Association of Nigeria MAN Comrade Surajudeen Adéwálé Hamsat ti sọ níbi àdúrà ọlọ́dọọdún tí ẹgbẹ́ Fuman Fuji Musician Association of Nigeria ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún yìí nínú ilé àgbà ọ̀jẹ̀ olórin Fuji ní Alhaji Razak Akọ́láwọlé Ìlọ̀rí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí General Kollington nílùú Àgbàdo. Pé wíwá òun àti àwọn ìgbìmọ̀ òun síbi ayẹyẹ tí ẹgbẹ́ Fuman ṣe àgbékalẹ̀ rẹ̀ kò ṣẹ̀lẹ́yìn àjọṣepọ̀ ẹgbẹ́ MAN àti ẹgbẹ́ Fuman. Nínú tẹ̀síwájú ọ̀rọ̀ ààrẹ Surajudeen Adéwálé Hamsat tí wọ́n mọ̀ sí Asraj ló ti ní bí ò bá sí ẹgbẹ́ Fuman kò sí ẹgbẹ́ MAN torí àwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún bíi Alhaji Kollington Àyìnlá, olóògbé Síkírù Àyìndé Barrister àti King Wasiu Àyìndé Massa K1. Àwọn ló kọ́kọ́ dìde àtìlẹ́yìn fún ẹgbẹ́ MAN nígbà tí ìjọba ní kí wọ́n lọ dá ẹgbẹ́ sílẹ̀. Láìsí Fuji kò sí tó ń jẹ́ MAN. Mo lè sọ lẹ́yìn kíbikíbi kò sí tí mo ti lè sọ. Ìdí nìyẹn tínú mi máa fi ń dùn tí bá ń wá sí àárín yín bí. Torí nígbà tí ẹgbẹ́ máa dá sílẹ̀ kan máa bẹ̀rẹ̀, ó ní kankan tó fà á tí ẹgbẹ́ fi dúró tán fi kóra wọn jọ. Bẹ́ẹ̀ tí nígbà tí gọ́ọ̀mẹ̀ntì mú wa tó ń tì wá mọ́lé nígbà yẹn lọ́hùn tán ní ká lọ dẹ́gbẹ́ sílẹ̀. Àwọn bàbá yìí la rí tí ò bá sí gbogbo àwọn bàbá yìí náà ni àwọn wo dẹ̀ ni àwọn bàbá yìí tó wà nínú Fuji musician pàápàá jùlọ Alhaji Chief Àyìnlá Kollington àti Síkírù Àyìndé Barrister àti Alhaji Wasiu Àyìndé Massa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló kọ́ fún wa ní authority tí a fi lọ rẹ́gísítà ẹgbẹ́ MAN tí ọ̀pọ̀lọpọ̀ ò bá mọ̀ ó ní mo ń sọ lẹ́yìn. Báwo la ṣe fẹ́ kóyan ẹgbẹ́ Fuji kiri? Tẹ bá rí àwọn kan tí wọ́n bá sọ wípé ẹgbẹ́ Fuji wọn ò jẹ́ nǹkan kan lẹ́nu wọn nìyẹn o. Àwa arẹ́kàn pẹ̀lú yín a dẹ̀ ń ṣe partner. Ìdí nìyẹn tẹ fi ń rí gbogbo ìgbà èmi pẹ̀lú àwọn tó jẹ́ executives yìí àjọ máa ń ṣe pọ̀ ni. So mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìgómìnà wa Damendra fún gbogbo ìyànjú wọn. Kò dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run á gbé yín lékè ẹ̀ sọ̀kalẹ̀ láyọ̀. Kò síṣẹ́ téèyàn máa ṣe láyé yìí ó máa lọ́ta o. Ẹ má jẹ́ tí yóò máa di ẹrù àìṣedéédé tó wà nílùú ìrú ìjọba nìkan. Ẹ jẹ́ ká jọ sòótọ́ ká jọ jólóòtọ́ síra wa kí a sì mọ gbárùkù ti ara wa lórílẹ̀‐èdè yìí. Mùdùmúdù orílẹ̀‐èdè yìí kò ní sẹ́yìn èmi àtiwọ́ láṣẹ ti tèdùmarè. Olalekan Akanji Ademeto ló ṣe àkójọpọ̀ ìròyìn tó sì tún kà sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ amóhùnmáwòrán OJB TV. Ire o, ire lójú owó rí.